Ó tiẹ̀ ti wá dáa báyìí, ó ti dáa ibi tá a wá bá dé level sí, ó ti set. Gbogbo ọmọ Yorùbá ẹ wò ó, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán o. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò mà nídìí. Bákan náà ojú tẹ́ ẹ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà, ẹ ò wá nílò gbé sọnù bí ò ṣe bí ẹ mọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ó ti dáa, ó ti set nítorí pé àwọn Kìrìsìtẹ́nì ti yarí o, àwọn kiri yóò ti yarí. Ó dójú ẹ̀ báyìí, wọ́n ti bínú tán, wọ́n ní sẹ́ẹ̀ ó tó gẹ́ alùbàtà kan ẹ̀ dàrin. Bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ́ kó yé wa pé ìtàn fi wá ṣẹrú ti tó, ìtàn pa wá ti tó, a ò ṣe mọ́. Wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí kí ìjọba tètè wá nǹkan ṣe sí ni o nítorí bí bẹ́ẹ̀ kọ́, bí bẹ́ẹ̀ kọ́, wọ́n ní pìtìpìtì máa dé bá anybody. Àwọn àjọ Kìrìsìtẹ́nì àwọn ni wọ́n bínú tán tí wọ́n ní wípé àwọn ò lè gbà ó, àwọn ò gbà. Ìpa tí wọ́n ń pa àwọn bí ìpa ẹrú wọn ló tó gẹ́. Ìpa tó ń pa àwọn bí ìpa ẹran wọn ló tó gẹ́. Ìpa tí wọ́n ń pa àwọn bí wípé àwọn ò tiẹ̀ lẹ́mìí mọ́, pé àwọn ò lẹ́ni tó lè gbèjà wọn. Wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí Jésù táwọn ò ní sùúrù mọ́. Jésù ti ń para tó túmọ̀ sí pé àwọn ò lè gbà kí wọ́n mú àwọn ní ìpakúpa. Wípé àwọn ò lè gbà kí wọ́n pa àwọn ní ìpakúpa mọ́. Ẹ wá wo èrò bí gbogbo àwọn àjọ Kìrìsìtẹ́nì ṣe ya wọ ìgboro tí wọ́n yarí wípé sẹ́ẹ̀ a ò ní gbà. Wípé àwa ò ní gbà o, a ò ní gbà kí ẹ ṣe kí ni, kí ẹ pa wá mọ́. Èyí tẹ́ ẹ pa wá ó ti tó, èyí tẹ́ ẹ pa wá ti tó, èyí tẹ́ fojú wa rí mẹ́wàá ó ti tó. So fún ìdí èyí, ṣé rí pé ó ti ń red, ṣé rí pé oníkálukú ti bínú. Yorùbá ẹ jẹ́ ká ronú. Àwọn Kìrìsìtẹ́nì náà ti dìde o. Yes, enough is enough. Yes, ó ti tó gẹ́. Èyí tí wọ́n mú wọn, tí wọ́n pa wọ́n pẹ̀lú ti tó. Èyí tí wọ́n pa àwọn nípa ẹrú ó ti tó. Enough is enough. Bẹ́ẹ̀, God bless Yorùbá nation. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò wà pẹ̀lú wa o. Ẹ jọ̀ọ́ ẹ dìde, ẹ jẹ́ kí a gbára wa. Bẹ́ẹ̀ ni o, àwọn òjèlú wọ̀nyí, ká sọ pé kò ní dáa fún wọn nítorí wọ́n lajúlẹ̀, wọn ò sì rí kankan ṣe sí. Àfi kọ́ Ọlọ́run ọba kó gbà wá ní o. Bẹ́ẹ̀ ni kó jẹ́ kó yé mi o. Orí bẹ́ẹ̀ ni, that is correct. Ìjọba gbọ́dọ̀ wá nǹkan ṣe sí with immediate effect. Bẹ́ẹ̀ ni o, nítorí wípé àwọn ò lè mú mọ́ra mọ́. Ó tó gẹ́. Ṣé ẹ ti rí? Ṣé ẹ rí báyìí? Bẹ́ẹ̀ làwọn kan jẹ́ kó yé wa pé àwọn ènìyàn, gbogbo yín ẹ̀yin sókè, ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè. Ìjọba gbọ́dọ̀ tètè wá nǹkan ṣe sí. Àwọn máa ti ẹ̀dá, wọ́n ò máa fi pè sí. Tó bá jẹ́ wípé ká dá gbogbo ẹ̀rú ni, ó ṣe é ṣe kó jẹ́ pé àwọn àjọ Kìrìsìtẹ́nì náà wọ́n máa rọ̀ fún gbogbo ẹ̀. Ṣùgbọ́n nítorí wípé òmìnira wa là ń pariwo fún. Bẹ́ẹ̀ ẹ má jẹ́ ń tàn yín, ẹ jẹ́ ká sòótọ́ fúnra wa. Ṣé mọ̀ pé kò ń ṣàná, kò ń ṣe ni láti ń pariwo pé ẹ̀jẹ̀ á bọ́. Ṣé mọ̀ pé kò ń ṣe ni, kò ń ṣàná láti ń sọ pé ẹ̀jẹ̀ agbára wa ká lè bọ́ pátápátá kúrò nínú ìyà yìí. Ẹ wo bí àpẹẹrẹ, ṣebí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ tó bá jẹ́ pé bá a ṣe ń pariwo yìí pé ẹ̀jẹ̀ agbára wa, lọ́pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ kọ̀ọ̀kan sọ́pọ̀tì àbí àwọn pásítọ̀ ń sọ́pọ̀tì Yorùbá nation ni. Ṣé ẹ mọ̀ pé ó ṣe é ṣe kí eré ìje Yorùbá nation yìí kó ti yá kánkán? Ṣé ká sọ pé wọ́n bẹ̀rù pé kó má pa àwọn ni? Àbí faith is not fear. Ìgbàgbọ́ tó ní kò wá ṣe pé kó wá tí ó wá fẹ́ di ẹrù fún wọn. Bẹ́ẹ̀ ni náà, torí wípé ẹ̀dẹ̀ lajúlẹ̀, wọ́n ń pa àwọn ọmọ ìjọ. You keep saying the Lord will do, the Lord will intervene, the Lord will intervene. My brother, my sister, the Lord will never come down from the heaven. Èèyàn náà ló máa rán. Òun ló ṣe ń rán àwọn èèyàn, àwọn bíi bàbá wa olóyè Adéyẹmọ, Ìgbòho Òòṣà, owó bàbá Dámì, ẹkùn ọkọ̀ Fúlàní. Òun ló ṣe ń rán àwọn bàbá wa bíi Professor Banji Akíntóyè láti dìde fún òmìnira ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ká sọ pé ẹ fi gbígbọ́ ṣaláì gbọ́, ṣe lẹ káwọ́rọ̀. Ẹ wò
wọ́n tẹ̀ ń pa àwọn ọmọ yan wọ́n ń pa àwọn ọmọ yín lọ síbẹ̀síbẹ̀ ẹ tún wá tún fi ṣe sóònú ẹ̀kú tẹ̀sí níbi kọ́kọ́ sọ ó ń dùn mí ẹ wo Yorùbá nation la fẹ́ no retreat no surrender ó tó gẹ́ o but please fight back those people because they are evil. Nítorí wípé káwá bíbélì sọ pé those things those words they use it to cajole us wọ́n fi mú wa mọ́ra ni bíbélì sọ pé a ò gbọ́dọ̀ ṣe kinní kan máa lépa àlàáfíà fọ́tà ẹ̀ ṣó dìgbà tọ́tà ẹ̀ bá bẹ orí ẹ̀ tán my brother ṣó di ìgbà tí I'm not trying to preach but I'm trying to talk sense into people that ẹ jẹ́ ká jí ẹ jẹ́ ká ronú torí a ti fẹ́ fi ẹ̀sìn wọ́n ti fi ẹ̀sìn gba ẹ̀tọ́ lọ́wọ́ wa àti wá jókòó lórí ẹ̀sìn ká má dé padà ṣẹ̀sìn lókù torí ibi tó jẹ́ ká ti láction a máa sọ pé bíbélì sọ wípé and they are killing our people every blessed day kidnapping bombing raping doing all sort of evil things and yet we sit down now àwọn Kristẹni ti bínú wọ́n ti dìde I think now they know the right thing to do bẹ́ẹ̀ni torí bó ṣe ń dùn mí sí now lójú wọn bí a kà sọ pé lójú mi ó ṣẹ̀ṣẹ̀ ń clear lójú wọn ni yes because we say we are soldiers of the Lord but why can't we be soldiers to save ourselves bẹ́ẹ̀ni a jẹ́ ọmọ ogun fún Ọlọ́run ṣùgbọ́n ẹ jẹ́ ká gbẹ̀mí ara wa náà là bẹ́ẹ̀ni see in the name of God we will conquer it's not by mouth too bẹ́ẹ̀ni àwọn ará Ísírẹ́lì gbogbo ogun tí wọ́n ń borí wọn ò jókòó sójú kan Bible go ò jẹ́ kó yé wa wípé wọ́n jókòó sójú kan wọ́n káwọ́rọ̀ wọn sọ pé Ọlọ́run máa ṣẹ́gun Ọlọ́run máa gbé wa borí which means they make effort let's make effort to what to our Yoruba nation let's make effort to let this Yoruba nation to let this freedom comes to pass everybody this is for everybody not for èmi kan Kristẹni èmi kan Muslim no let us think Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ronú ṣé ibi tó jẹ́ ká wà rè ṣé ohun tó kàn rè ṣé ọ̀nà tó jẹ́ ká tọ̀ rè àdèlájúlẹ̀ àdèjẹ́ kí wọ́n máa ṣe kí ni kọ́ máa pa àwọn èèyàn wa lọ ẹ̀wọ̀ èèyàn mẹ́rin bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá ń bó kó lọ fà ẹ like ẹ share ẹ subscribe ẹ bá ń tẹ̀ sójú ẹ̀ la fi ń sọ fún yín wípé a ó máa bẹ́ ọ bí ẹni bẹ́ ṣu ni o àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ́ náà o gbogbo ẹni tó bá láòní dé òun máa láòní dé bá God bless Yorùbá nation Ọlọ́run àbùkù orílẹ̀-èdè mi la fi ń kí yín pé Yorùbá nation is the only way ó dà pọ̀.